I'm calling someone from Ọ̀fà, from Ọ̀fà. Ẹ bá mi kọ́ mọ ọlọ́fà mọ́jọ kó mọ́ gbọ́ o. Ọ̀pẹ̀pẹ̀ àdìjà sọ̀rọ̀ ó máa bí sùdókọ̀. Oyèbọ̀dé ó yẹ kó o ti mọ̀ pé mi ni ẹrú ọ̀kín ọlọ́fà mọ́jọ ọmọ lálọ́mí. Àṣàkí ògbín ní fọlọ́wọ́ gbajúmọ̀ wọ́n mú kí Ìbàdàn. Abíọ́dún ọmọ lálọ́mí o, ìyẹ̀rú ọ̀kín mo rí tí mo bá wọn dá sàálà ń lápá. Ọlálọ́mí ni mo rí mo dá sàálà ń lọ́bẹ̀. Ó bá rọ́lá làmí bó bá làmí ọmọ Ọlálọ́mí. Mọ̀mọ́ jẹ́ kí Abíọ́dúnlẹ̀ lápá mi ọmọ pínre láre búre. Ikọ̀ gbọ́dọ̀ jù kan nílé ọlọ́fà mọ̀jọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ alùkóso ọlọ́fà ẹgbẹ̀je. Alùbẹ̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà. Alùkéréjì nígbà ọlọ́fà ẹgbẹ̀dínlógún. Abíọ́dún bí mo bá nílé bàbá rẹ̀ gbogbo ẹ̀ ló yé mi dáadáa. Ó wá mú mi rántí nílé ọlọ́fà mọ́jọ nílé Ọlálọ́mí tí mo gbọ́ pé wọ́n jà lọ́fà nílé bàbá tó bí ọlọ́mọ. Abíọ́dún Oyèbọ̀dé mo kákó mo kàdá mo mọ́ta wẹ́wẹ́wẹ́ mo yá àdá sínú ìgbọ́n mo tún mẹ́tù mo tẹ́lẹ̀ rẹ̀ kí n gbé. Ìyẹ̀rú ọ̀kín ó ní èso níjà àbábẹ́ yín gbà tó wá délé kejì ẹ̀wẹ̀wẹ̀ tí èmi gbọ́ pé wọ́n jà lọ́fà nílé Ọlálọ́mí mo kákó mo kàdá mo mọ́ta wẹ́wẹ́wẹ́ mo yá àdá sínú ìgbọ́n mo tún mẹ́tù mo tẹ́lẹ̀ rẹ̀ kí n gbé. Ìyẹ̀rú ọ̀kín ó ti gbé èso níjà àbábẹ́ yín gbà tó wá délé kẹta tí èmi gbọ́ pé wọ́n jà lọ́fà nílé Ọlálọ́mí ọmọ àbísù jókòó mo kápó mo kó àdá mo tẹ́wẹ̀wẹ́ mo yá àdá sínú ìbọn mo tún mẹ́tù mo tẹ́lẹ̀ yẹ kí n gbé. Ọlálọ́mí ìyẹ̀rú ọbí lọ́fà àtẹ̀mí ó ní èso níjà alóní èso níjà àbábẹ́ yín mo ní kí ní so níjà àbábẹ́ yín ó lẹ́yìn lọ́mọ pàpà kóbó mo gbọ́dọ̀ fìdí mú lọ́ba yín délé ó sọ jọmkánrin kése àjọfà nínú àwọn Ọ̀fà ọ̀fọ̀ ọmọọ̀ka ẹrú rẹ̀ ló mọ̀ ọ́n ká nílé Ọlálọ́mí ọmọ pínre láre búre. Ikọ̀ gbọ́dọ̀ jù kan nínú ilé àwọn mo ní ikọ̀ gbọ́dọ̀ jù kan nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ Olúṣádé o. Ìyẹ̀rú ọ̀kín mo gbọ́dọ̀ wẹnu mi ọ̀kín ọlọ́fà ló lọ Ọ̀fà ọlọ́mọ ló lọ́mọ mo gbọ́ akẹ́bàjẹ́ ló gbọ́ ọmọ ọlọ́fà mojò jẹ́ ń jọ́ sí nílé Ọlálọ́mí èdè pẹ́pẹ́ ẹ mo kúnlẹ̀ ń rí ẹlẹ́jọ́ tí bá mi wíjọ́ mọ́ ọmọ ayé jí wọn gbọ́ ọ̀rọ̀ kan wá panipọ̀ lọ́fà nílé bàbá tó bí ọlọ́mọ. Oyèbọ̀dé ṣe mọ́ wí sọ́ba ò ní mò ń wá kọrin. Mo ní ọ̀rọ̀ kan wá panipọ̀ nílé ọlọ́fà mọ́jọ nílé bàbá rẹ̀. Ọmọ náwó Ọ̀fà wọ́n ní kó lọ sóko kó lọ rí wàásù wálé. Ọmọ tòsí Ọ̀fà wọ́n ní ó lọ sódò lọ rí pọnmi. Ọmọ tòsí Ọ̀fà ti pọ̀ òun ò nílé lọ abákẹ́jọ́ ó déwájú ọba wa ní ọmọ tòsí Ọ̀fà kó máa fọwọ́ lù ká jẹ́jẹ́ kọ́mọ bíbí Ọlálọ́mí ọmọ bíbí ọlọ́fà mọ́jọ kó mọ́wọ́ láro. Oyèbọ̀dé ó mọ́wọ́ láro ó sì mẹ́sẹ̀ rẹ̀ láro èdè pápẹ́ ẹ mọ kúnlẹ̀ ń rí ẹ lẹ́jọ́ tí bá mi wíjọ́ mọ́. Ọmọ ìjàpẹ̀kí abẹ́ òwú làwọn kan lé Ọlálọ́mí ìjàpẹ̀kí abẹ́ òwú làbí ó bá sojú ebè yàmọ̀ sojú kúrò nínú oko ọmọ jàkànjàkàn. Eléyìí tó ṣẹlẹ̀ lọ́fà nílé Ọlálọ́mí jọ́sí ìdánwò sojú tani ìdánwò sojú ebè ìwọ́n mọ̀ sojú kúrò nínú oko ìdánwò sojú agbélẹ̀ yàrá ìdánwò bá sojú olóko ìbá làwọn nílé Ọlálọ́mí ìdánwò kèmí àti ọ̀rẹ́ mi kéèyàn mọ́ làmí lọ́fà kéèyàn bá làmí níjà yóò mọ̀ dín tolúwa rẹ̀ nílé ọlọ́fà àmọ́jọ nílé bàbá rẹ̀ àbí bí mo bá wáyé nígbà ẹgbẹ̀je Ọlálọ́mí bàbá mi ní òtún mi bí mo bá wáyé nígbà ẹgbẹ̀je Ìyẹ̀rú ọ̀kín bàbá mi ní òtún mi bí. Bàbá Ọlálọ́mí lọ bàbá Ọlálọ́mí lọ nítorí àná mọ́ lọ fà o. Ìyẹ̀rú ọ̀kín bó bá mi máa wí mo lè wí láti òní dọ̀la ọmọ Ọlálọ́mí. Èmi tiẹ̀ ti bọ́lá Ọ̀yọ́ lọ́nà àní ẹ̀ka àrọ̀ Ọ̀yọ́ o torí ara Ọ̀yọ́ ló lọ bá ẹ̀ka sọ̀sà. Yeah, God bless you. I'm going to send you a card. All right, thank you, sir. God bless you. I really enjoyed you. You I'll welcome. send you a card right now. You welcome. Thank you, sir. Thank you. Thank you. Ó dàbọ̀, sir. Yes. Yes, sir.